lórí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Òkègbó nípa ọ̀rọ̀ àjọba. Mo fẹ́ pé kábíyèsí bàbá wa olórí aládé gbogbo òtìtì arìnkílẹ̀mì ọba Wúre Fàṣẹbánú kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá ẹlẹ́kejì sí àkíyèsí pàtàkì. Bàbá ẹ dá sí ọ̀rọ̀ yìí o, ẹ dá sí ọ̀rọ̀ yìí o, ìlú bàbá yín ni kò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́. Mo rántí oríkì ìdílé ààrẹ táwọn náà jẹ́ ara àwọn ìdílé tó ń jọba nílùú Òkègbó. Wọ́n ní ààrẹ Agadagudu onílùú ò kì í fẹ́ kó tú. Mo dẹ̀ fẹ́ kí bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà kí wọ́n kàn tẹ̀lé irú ìpèdè yẹn wípé onílùú ò gbọ́dọ̀ jẹ́ kó tú o. Ẹ̀yin bàbá wa sọ pé olójú òkè lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ́ kó wọ̀. Ọ̀rọ̀ yẹn ti ń kọjá nǹkan tí ó ti ń kọjá nǹkan tá a rò. Torí lẹ́nu lọ́lọ́ yìí fún àpẹẹrẹ kẹ́ntì ẹ̀ tó tẹ̀síwájú fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ púpọ̀ nípa ìlú Òkègbó. Ìlú Òkègbó jẹ́ ìkan nínú àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá tó dẹ̀ níṣe pẹ̀lú ìlú Ilé Ifẹ̀. Ìdẹ́ni ẹ̀ tó fi jẹ́ wípé ẹni tó ń jọba nífẹ̀ ó lè jọba Òkègbó, ẹni tó ń jọba Òkègbó ó lè jẹ́ ní Ifẹ̀. Kò sí ẹni tó nílé sí Òkègbó tí ò ní sífẹ̀. Ìlú yìí ni wọ́n ti bí ìyá wa Ighodalo, the first female permanent secretary ní Old Western region nígbà yẹn. Ìlú yìí ni wọ́n ti bí pastor ìyá wa Ighodalo ló bí pastor Ìtura Ighodalo. Ìlú yìí ni wọ́n ti bí bàbá wa Dio Fagunwa tó kò gbójú ọdẹ ní gbórúmọlẹ̀. Ìlú yìí ni wọ́n ti bí bàbá wa Erastus Akínbọ́lá tó ní Continental Bank. Ìlú yìí ni wọ́n ti bí Egbin Ọ̀run tó ṣaláìsí nígbà yẹn. Ẹni tó jẹ́ special adviser to bàbá wa Tinubu on food security ọmọ ìlú yìí ni. Ìlú yìí wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní èèyàn tó ń sojú wọn ní House of Rep. Ìlú yìí ní àwọn ọmọ ńláńlá tí mi tiẹ̀ lè dárúkọ tán. Ṣẹ́wárí ọba tó jẹ́ karùndínláàdọ́ta ní ìlú Ilé Ifẹ̀ ló tẹ Òkègbódó pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ jagunjagun. Láàrin wọn náà lọ́dẹ̀ tí ń rotate ọ̀rọ̀ lọ́balọ́ba. Ọba yìí wọ́n pè ní Dìrìnkáwò, ọba tó jẹ́ number 45. Ọba tó jẹ́ number 45 nílùú Ilé Ifẹ̀ ló tẹ Òkègbódó, Dìrìnkáwò ọlọ́gbẹ́ ńlá. Yàrá pé tó máa nǹkan tó ọ̀rọ̀ fi kan bàbá wọ̀ jájá nìyẹn. Yàrá pé tí wọ́n bá ń kí bàbá wọ̀ jájá tó bá délé kan wá kí wọn ní ọmọ ọlọ́gbẹ́ ńlá. Àyàmú Parakogi kò pé great grandfather àwọn ọlọ́gbẹ́ ńlá yẹn. Ìdí ẹ̀ tó ọ̀rọ̀ fi kan bàbá wa ọ̀jájá nìyẹn, ọmọ ọlọ́gbẹ́ ńlá ni wọ́n. So wọ́n máa ń kí bàbá dé oríkì ọlọ́gbẹ́ ńlá. Tẹ́ bá dẹ̀ dé Òkègbó lé ní ẹ máa rí ibi tí wọ́n kọ ààfin Gíẹ̀sì ọlọ́gbẹ́ ńlá. Wọ́n kọ́ sí ilé tó jẹ́ ilé wọn tó jẹ́ wọ́n kọ ààfin Gíẹ̀sì ọlọ́gbẹ́ ńlá. So kẹ́lí mọ̀ pọ̀ mẹ́rin kan bàbá wa Ọ̀jájá dáadáa tó dáhùn máa pé olú kan bàbá pẹ̀lú ọ̀rọ̀ Òkègbó. So bàbá náà wọn ló tẹ Òkègbódó. So mo rántí ń gbà yẹn gbà tí bàbá lọ ibẹ̀ bàbá sọ̀rọ̀ kan tó sojú àwa náà. Bàbá ní ìlú bàbá àwọn ní àwọn òdè nígbà kó bàjẹ́ torí bàbá wọn ló tẹ Òkègbódó. Ọba wọ́n ní ọba kan ṣoṣo nílẹ̀ Yorùbá tó jọba nílùú méjì lẹ́ẹ̀kan ṣoṣo ó ní Dìrìnkáwò ọlọ́gbẹ́ ńlá, ọba tó wà ní number 45 náà, ọba tó jẹ ní Ifẹ̀. So ó ti kọ́ jẹ ní Òkègbó kí ọba tó kàn ní ìlú Ifẹ̀ ó dẹ̀ jọba nífẹ̀ ó jẹ sókègbó. So àjọṣepọ̀ tó náà ní wà nílùú Òkègbó àti ìlú Ilé Ifẹ̀. So nǹkan tó fi kan bàbá wa Ọ̀jájá ni pé bàbá wọn ló tẹ Òkègbó yẹn dó. Bàbá wa Dìrìnkáwò ọlọ́gbẹ́ ńlá tó jẹ ọba 45 nílùú Ilé Ifẹ̀. Ó ní ọba kan ṣoṣo nílẹ̀ Yorùbá tó rú ìlú méjì lẹ́ẹ̀kan oṣù. So wọ́n jẹ tẹ̀dùmọ́lẹ̀ àwọ̀ rẹ̀ ní ìlú Ilé Ifẹ̀ wọ́n jẹ́ l'Òkègbó náà. So kẹ́lí mọ̀ wípé ọ̀rọ̀ Òkègbó ó kọjá ìlú kan tí a máa fojú rí náà. So nǹkan tó wá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́ba dé ìsìn ó tó nǹkan tí bàbá wa gbọ́dọ̀ dá sí. Ó tó nǹkan tí bàbá wa Ọ̀jájá gbọ́dọ̀ dá sí, kábíyèsí gbọ́dọ̀ dá sí. Àwọn ọmọ Òkègbó tó ní orúkọ tó nífọ̀n tí wọ́n ní èèkan náà ó tó nǹkan tẹ́ gbọ́dọ̀ dá sí. Because láti gbà tí kábíyèsí Odùnkúnlé ti gbéṣẹ̀ lọ́rọ̀ ọba jíjẹ nílùú Òkègbó ti rojú ó jẹ́ pé ní ilé ẹjọ́ ọ̀la ilé ẹjọ́ ni onílé ẹjọ́ ọ̀la ilé ẹjọ́ ni títí di sìn. Kí ni dẹ́rùn sí àkóbá fún ìlọsíwájú ìlú? Kí ni ṣe ìlọsíwájú? Ó ń ṣe àkóbá fún ìlọsíwájú ìlú. Ó dẹ̀ ń dá ọ̀tá sílẹ̀ ní ìlú. So èmi bá ní ibi tọ̀rọ̀ dídùn sìn bàbá wa kábíyèsí olórí aládé gbogbo ẹ pé ọ̀tún ẹ pé òsì ẹ bá wọn yanjú ẹni tùbínùbí. Ọgbọ́n tí wọ́n bá máa dá ìgbésẹ̀ tó bá máa gbé tọ̀rọ̀ ọba jíjà fi padà máa lójútùú nílùú Òkègbó tó ní máa dá wuyewuye àti rògbòdìyàn sílẹ̀ ní gbogbo ìgbà. Bàbá ẹ bá wọn gbé ìgbésẹ̀ yẹn torí ẹnìkan náà torí ọjọ́ ọ̀la náà ni torí àwọn generation tó tún bọ̀ ṣe bí wọ́n ṣe fẹ́ máa bá lọ lílé ní gbogbo ìgbà. Because lẹ́nu lọ́lọ́ yìí was it not last week la gbọ́ wípé wọ́n ti yan ẹni tó máa jẹ ọba nílùú Òkègbó. Wọ́n dẹ̀ fi orúkọ àti àwọn ènìyàn léde ìyẹn bàbá ẹ̀ wọ́n ní lọ́ọ̀yà ni wọ́n dẹ̀ àwọn ní president kìíní kan estate developer ní Nàìjíríà. So ìjọ kejì tàbí dédé rí àwọn ẹlòmíì
lórí kíní lórí àwọn ìwé ìròyìn àti lórí social media pé ẹni tó kọ́ mú yẹn kọ́ ni o ẹni ni wọ́n mú ọ̀rọ̀ wa takora so àwa mọ ilé tó jẹ́ ojúlówó nínú àwọn méjèèjì bẹ́ẹ̀ bá bèèrè lọ́wọ́ àwọn tó tẹ̀lé bàbá tibí wọ́n ní bàbá ìlú ojúlówó bẹ́ẹ̀ bá bèèrè lọ́wọ́ àwọn tó jẹ́ bàbá ti bí bàbá ilé náà wọ́n ní bàbá ìlú ojúlówó àwọn ètò adágbó sí méjì so yóò a mọ̀ pé kò sí ìlú tí wọ́n ti máa ń fẹ́ jẹ ọba nílẹ̀ Yorùbá tí irú nǹkan bí ilé òkè ti ṣẹlẹ̀ àwọn yẹn máa ń dùn nígbà míì lóòótọ́ wọ́n máa ń fa irú nǹkan bí ilé ṣùgbọ́n ẹni bàbá wa sọ pé àbọ̀ kí wà lọ́jà kó lọ́mọ tuntun wọ́ bí Òkègbó ṣe jẹ́ sí ìlú Ilé-Ifẹ̀ kì í ṣe ìlú tí omi àlàáfíà bẹ̀ gbọ́dọ̀ dàrú rárá so ìdí ẹ̀yẹ tí èmi fi ń pe àkíyèsí bàbá wa kábíyèsí Olúdáradé gbogbo òtítì Àrìnkílẹ̀mí sí ọ̀rọ̀ yìí ìlú bàbá yín ni ìlú bàbá yín ni bàbá yín ló tẹ Òkègbódó ọdún wọn fi ń kìyìn sí ilé ọlọ́gbẹ́ ńlá kódà mo gbọ́ lẹ́nu ní ẹnìjọ́ mẹ́ta yìí tẹ́nìkan sọ pé díẹ̀ sí Ọ̀jájá ẹlẹ́kejì ni wọ́n ń pe bàbá wa bàbá Túndé Ẹnìtàn tó wà ń bẹ báyìí wọ́n ní bàbá pé ọlọ́gbẹ́ ńlá yẹn ni Ọ̀jájá ẹlẹ́kìíní so Òkègbó wọn kì í ṣe ìlú tí a gbọ́dọ̀ fojú rí náà mo dẹ̀ rántí pé lórí ọ̀rọ̀ ọba yìí bàbá Débóyè àwọn náà fara kọ́ ilé tó mọ́ Òkègbó kódà àbúrò wọn ti jẹ́ chairman local government rẹ̀ l'Òkègbó so bàbá wa Débóyè pastor Débóyè àwọn náà ilé tó mọ́ Òkègbó ìgbà tí wọ́n dé gan wọ́n nílùú àwọn làwọn wà èdè làwọn máa sọ o so gbogbo ẹ̀yin bàbá yìí ẹ ṣiṣẹ́ lórí bí àlàáfíà ṣe máa jọba nílùú Òkègbó lórí ọ̀rọ̀ ọlọ́bàdé àjọ yín sí o àjọ máa dé lórúkọ mi ẹ bá mi ṣiṣẹ́ fídíò yìí ire ó dàbọ̀.